A kú oríire o gbogbo ọmọ Yorùbá, ìròyìn ayọ̀ rèé o. Olóyè Sunday Igboho tí gbogbo èèyàn mọ̀ sí Igboho ṣá ni ó ti gbìyànjú láti mú ìlérí rẹ̀ ṣẹ, ó sì ti di mímúṣẹ lásìkò yìí látàrí bí wọ́n ṣe fi ìdí rẹ̀ múlẹ̀ wípé Ìrẹ́kùn Security Network òun ni àwọn ti ṣe àgbékalẹ̀ rẹ̀ tí wọ́n sì sọ nínú ọ̀rọ̀ yìí wípé àwọn gbé síwájú ààrẹ Bọ́lá Ahmed Tinubu, bẹ́ẹ̀ ni ààrẹ Bọ́lá Ahmed Tinubu náà bá wọn fi òǹtẹ̀ lò. Ní báyìí Olóyè Sunday Igboho ni wọ́n ti fi wá yé gbogbo àwọn èèyàn tí ọ̀rọ̀ kàn àti àwọn èèyàn tí wọ́n fẹ́ darapọ̀ mọ́ ikọ̀ ẹ̀ṣọ́ ààbò Ìrẹ́kùn Security Network wípé kí wọ́n máa bọ̀ ọ̀fẹ́ ló bá dé o. Wọ́n máa nílò láti rin àwọn ìlànà kan kó tó di wípé wọ́n jẹ́ ojúlówó ọmọ ẹgbẹ́ ikọ̀ ẹ̀ṣọ́ ààbò Ìrẹ́kùn. Ẹ wò àìsí bẹ́ẹ̀ láì bá wọn dá sí o. Ìròyìn ayọ̀ lélẹ́yìí jẹ́ fún wa ní ilẹ̀ Yorùbá pẹ̀lú àwọn nǹkan tá à ń kojú ní ilẹ̀ Yorùbá lórí ọ̀rọ̀ ètò ààbò. Ìgbìyànjú òun ni ẹni tí ń ṣe Olóyè Sunday Igboho ti gbé báyìí lórí ọ̀rọ̀ ètò ààbò. Bákan náà wọ́n fi léde o aṣọ tí àwọn ikọ̀ ẹ̀ṣọ́ ààbò Ìrẹ́kùn yóò máa wọ̀ òun náà ni ẹ̀ ń rí yìí. Wọ́n ti fi léde, wọ́n sì ti fi ìdí rẹ̀ múlẹ̀. Ọlọ́run á fún Olóyè Sunday Igboho délẹ̀ gẹ́gẹ́ bí àwọn èèyàn ti ṣe ń ṣe ládùúrà fún wọn látìgbà tí ìròyìn ti fi ojú léde. Ẹ wò ẹ jẹ́ ká fi ọwọ́ sowọ́pọ̀ pẹ̀lú Olóyè Sunday Igboho láti rí i pé wọ́n ṣe àṣeyọrí yìí délẹ̀. àìsí ń bẹ̀ láì bá wọn dá sí. Kí lẹ rí sí? Kí lè èròǹgbà yín? Ẹ bá wa fi èròǹgbà yín ṣọwọ́ sí abẹ́ comment section wa. Ẹ má gbàgbé láti like, láti share, ẹ pín nítorí ìròyìn ayọ̀ lélẹ̀ jẹ́ fún gbogbo wa ní ilẹ̀ Yorùbá o. Òpin dé sí ìṣòro ètò ààbò lágbára Ọlọ́run. Ẹ wò ó yá ẹ jẹ́ ká gbóhùn tó Olóyè Sunday Igboho sọ tó bá jẹ́ wípé ẹ̀yin ò tí gbọ́ tẹ́lẹ̀. Ẹ káàárọ̀, mo kí ẹ̀yin bàbá mi, ẹ̀yin màmá mi, ẹ̀yin bọ́dà mi, ẹ̀yin tẹ́ tí mo jù lọ, mo kí ẹ kú ojúmọ́. Mo ń fi àsìkò yìí mo fi ń sọ fún gbogbo ẹ̀yin ọmọ Yorùbá káàkiri àgbáyé pé security tí mo dálẹ̀ Ìrẹ́kùn Security Network ni orúkọ tí mo sọ, tí mo dẹ̀ register, tí mo dẹ̀ ti gbé síwájú president, wọ́n dẹ̀ ti gbà wọlé. So mo wá ń fi àsìkò yìí rọ gbogbo ẹ̀yin ọmọ Yorùbá tẹ́ jẹ́ akíkanjú, tẹ́ jù mí lọ, àtẹ̀tẹ̀mí náà jù lọ, tá a fẹ́ jọ fọwọ́sowọ́pọ̀. So mo fẹ́ kẹ́ jẹ́ ká jọ fọwọ́sowọ́pọ̀, ká jọ bọ́ síta láti plus gbogbo onú rìsáàfù wa, because a gbọ́dọ̀ fààyè gba àwọn pípù yìí kan gbalẹ̀ wa. Géèmù náà dẹ̀ fẹ́ gbá òṣèlú nìyẹn, bọ́n ṣe ṣe láyé ìjọba Jonathan nìyẹn tí wọ́n lọ káwọn Boko Haram wá pé kọ́ wọn díyàn pé kọ́ wọn da ìjọba láàmú. Wọ́n tó fẹ́ ṣe ni pé wọ́n fẹ́ da ìjọba bàbá Tinubu láàmú láti pé kọ́ wọn sọ pé ẹni pé gbogbo ògbóró wa òkè ilẹ̀ Ìbàdàn fararọ́ àwa la Yorùbá là ní gbà torí bàbá tí ń ṣèjọba Yorùbá ni o. Àwọn bàbá dẹ̀ ní ọmọ ẹni omi ti di bẹ̀rẹ̀ káfílẹ̀ kẹ́sì di ọmọ ẹni omi. So ẹ má jẹ́ ká fàyè gba àwọn kírímínà olóṣèlú tó ń kó àwọn tẹ́rọ́rìsì sí abẹ́ torí tẹ́rọ́rìsì lẹ́ni tí máa ń pààyàn tí ń jiyàn pé tẹ́rọ́rìsì ni ṣètò stand ó lè mọ jẹ́ fúlàní nìkan gan. So ti anybody tá a bá ti bá nínú rìsáàfù wa kírímínà ni. Wọ́n tó bá mọ̀ kọ́ fẹ́ gbé ọmọ Nàìjíríà jọ gbogbo wa tó bá fẹ́ gbé nínú òlu wa mọ bọ̀ ń gbòòrò kọ́ wa mọ̀ ṣiṣẹ́ kí gbogbo ayé rí ẹ kọ́ mọ̀lẹ́ ẹ̀kọ́ mọ̀nà ẹ ò ní lọ jókòó sínú rìsáàfù tiwa nílẹ̀ wa kẹ́ wa mọ̀ pa wá kẹ́ mọ̀ jí wa gbé. Àwọn olóṣèlú kan náà ń bẹ lábẹ́ ẹsẹ̀ yẹn, àwọn olóṣèlú kan náà ń bẹ ń bẹ. So mo rọ gbogbo yẹn brọ́dà mi ẹ má jẹ́ ká fàyè gba àwọn olóṣèlú yìí kan balẹ̀ wa jẹ́. Kò sí kùkù kò sí gìrì kan wọ́n ní kíní kan bẹ nígbó tí ń dún màrú kò sí kankan tí ń dún màrú nígbó. Ìbẹ̀rù Ọlọ́run ni eléyìí tí ń ṣẹlẹ̀ yìí kì í sọ̀rọ̀ ìjà ẹ̀sìn. Christian lèmi náà kódà second wife mi lọ Mẹ́kà, mùsùlùmí ni mo ń kírun nulẹ̀ mi ń bínú torí pé èmi gangan lọ church lẹ́ẹ̀kọ̀ọ̀kan ti bára yìí. Àwọn oníṣẹ̀ṣe rẹ̀ làwọn tó bí mi. So kí la wá fẹ́ mo bára wa jà fún kí sọ̀rọ̀ ẹ̀sìn ẹ jẹ́ ká fi ọ̀rọ̀ ẹ̀sìn sẹ́gbẹ̀ẹ́ kan, ẹ jẹ́ ká fèsì àwọn tẹ́rọ́rìsì tó ń pa àwọn yẹn wa tó ń jí àwọn ọmọ wa ẹwà àwọn ọmọdé ọ̀la wa. So ìyẹn ni kẹ́ jẹ́ ká fọwọ́sowọ́pọ̀, ẹ jẹ́ ká gbẹ́sì ọ̀rọ̀ ẹ̀sìn sẹ́gbẹ̀ẹ́ kan, kálukú ní ṣe tiẹ̀ ọmọ Yorùbá kẹ́nà jọ ń gbogbo wa ẹ dákun ọ̀fọlọ́ọ̀bẹ wa. So Ìrẹ́kùn Security Network ni mo dá sílẹ̀ mi ì lè gbowó fọ́ọ̀mù lọ́wọ́ anybody. Ìwọ tó bá fẹ́ join voluntarily ni kò ní nǹkan sanwó fẹ́ni kankan. So a dẹ̀ máa fi phone number àwọn coordinator state kọ̀ọ̀kan sílẹ̀ tẹ́ pè wọ́n wọ́n connect mọ́ coordinator local government yẹ tó lọ join. Ìwọ tó bá wù ní o voluntarily ni o kì í ṣe by force o. So tá a bá dẹ̀ ti ń ba lọ ìjọba máa support wa. Wọ́n ní tọ́mọ bá ṣe apá òbí àgbè àwa la ní nǹkan wa, ọmọ onílù onífẹ́ ó tú là wa. Ẹ jẹ́ àjọ fọwọ́sowọ́pọ̀, ẹ má jẹ́ ká máa dúró ní pé báyà nǹkan ẹ jẹ́ àjọ fọwọ́sowọ́pọ̀ kájọ jáde tán láti flọ́ọ̀sì gbogbo onú rìsáàfù wa pátápátá. Anybody tá a bá ti bá nu rìsáàfù wa kírímínà yẹn kí ló ń wá nu rìsáàfù wa? Òṣèlú ni wọ́n ń lo àwọn tí lè ń bẹ́nu sẹ́yìn tó ń bẹ́ndì òṣèlú yẹn wọ́n fẹ́ fi bàjọba bàbá Tinubu jẹ́ ẹ̀ẹ́dẹ́ lè ṣe bẹ́ẹ̀ ẹ̀ lè bàjọba bàbá yẹn jẹ́ yóò ṣe second time
torí pé nígbà táwọn kan ti sin tiwọn tán sí second time kọ̀sẹ́ni tó mú wọn ẹ wá lè gbé àwọn terrorist yìí tẹ̀ fi ń bà mí jẹ́ káàkiri kẹgbẹ́ wá sílẹ̀ Yorùbá lọ́dọ̀ tiwa bí i nígbà tó mọ̀ rọ̀ wá ẹ dákun ẹja tó fọwọ́sowọ́pọ̀ irú ẹkùn security network ní orúkọ security tí mo dá sílẹ̀ tí mo dẹ̀ ti gbé fún president tó lẹ̀ ti tẹ́wọ́ gbà so now ìdẹ̀gbò fọ́ọ̀mù lọ́wọ́ anybody kò sí bẹ́ẹ̀ kankan sanwó fọ́ọ̀mù wọ́n tó bá fẹ́ join voluntarily ni àdẹ̀jọ́ sí ni nígbà tó bá fi tó a month ẹ̀rí pé gbogbo ilẹ̀ Yorùbá ó free tí ò ní sí nǹkan kan mọ́ lágbára Ọlọ́run èmi gẹ́gẹ́ ni màá dẹ̀ lead fúnra mi yẹn sì mo fẹ́ ràn yẹn lọ èmi ẹ̀rí bí mo ṣe ń lọ tí gbogbo ayé ò rí bí mo ṣe ń lọ bí mo ṣe ń ṣe kò sáwò kankan bẹ̀ tó ti ń sábà wọnú gbó àlèmọ́ sí ara ìṣe fídíò tó lójogun là ń lọ bọ̀ ní gbòòrò ńgbà tá a bá ń lọ gbogbo owó rí wa àdẹ̀mọ́ sí ní state by state ni from Ọ̀yọ́ state to Ogun state to Lagos àtọ́rí wọ́n ti wà wọ́n àwọn kan náà àwọn olóṣèlú kan tó káwọn kan jọ ń jáde Ìkòròdú tọ́ni kọ́ mọ̀ síbẹ̀ àmú gbogbo wọn àdẹ̀mọ́ àwọn tá a bá mú tá a bá rí i pé ó ṣe kíní àáfà àwọn oníjọba lọ́wọ́ Ọlọ́run níjọba bàjẹ́ fún wa ilẹ̀ Yorùbá ò ní bàjẹ́ o ìjà sọ fọ́ sọ́kọ̀ kájọ sí o dúpẹ́.